ẹ máa wọ pé wọ́n ní Lady K gbé wọlé ijó àtayọ̀ ẹ̀rí àti ìdùnnú ni mo gbé wọlé ṣé kó lè padà dà báyìí àkọ́bí Tinubu lè faraya ó ti ṣẹlẹ̀ o ẹ̀yin èèyàn bá mi ṣí ẹ má jẹ́ pariwo jù àkọ́bí Tinubu ti faraya wọ́n ti para wọ́n ti yarí sórí social media o ẹ bá ṣí ẹ àkọ́bí Tinubu ti faraya o àkọ́bí Tinubu ti kídélẹ̀ àkọ́bí Tinubu ti gbóhùn sókè inú mi dùn gbà tí mo rí fídíò yẹn pé yé kí lélẹ́yìí last ó padà jó wọn ṣàìṣàìṣàìṣàì wọ́n padà faraya nígbà táwọn arànjú ó tẹ̀ tó Lady K Ọlọ́run sọ fún mi gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi ẹ bá mi ṣàmì ẹ jọ̀ọ́ ẹ bá ṣí ẹ Ọlọ́run sọ fún mi gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi Ọlọ́run sọ fún mi gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi lórí Yorùbá nation lórí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé Ọlọ́run sọ fún mi gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi gẹ́gẹ́ bí èrò ọkàn mi má máa ranjú mo fẹ́ lè sọ pé ìgbà tí mo bẹ̀rẹ̀ Yorùbá nation lẹ́yìn ojú mi tóbi sí ẹ̀yin ojú mi ò tóbi tẹ́lẹ̀ ẹ má bínú ẹ jẹ́ ìṣẹ̀fẹ̀ kò sí bànújẹ́ fún wa o torí sílẹ̀ máa ní sọ́kọ́ tó fẹ́ sọ oúnjẹ wá ní dátà ẹ má bínú àmọ́ wá bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan aláyọ̀ ọ̀dẹ̀ yìí tẹ̀ ń wò mí náà ẹ fẹ́ yín àwọn ò ṣe surfing and smiling ìgbà tí mo bẹ̀rẹ̀ Yorùbá nation èmi tó yẹ pé ṣe ni mo máa ń wò fínífíní tí mo máa ń dìmọ̀ ibob yẹn pé ibob yìí ayé ò gbọ́dọ̀ ibo ṣe tó ti máa ra dìmọ̀ ẹ̀ nígbà tí mo gbàṣẹ Yorùbá nation tí mo bẹ̀rẹ̀ sí ní agite ló bá di kí n mọ̀ ràn bọ̀ àfi mi ìpèsèlè ojú yẹn máa yọ bọ́lẹ̀ máa wá máa fẹ́ fún fo gbogbo kùn mi á máa ṣẹ́ báyìí tí bá ti ń rojọ́ àwọn máa ṣe báyìí àṣé ọjọ́ ń bọ̀ lólúwa wí tí mo wá padà fáwọn ọmọ Tinubu ṣe yẹ̀yẹ́ tí máa padà wá fẹ́ yín mi tí máa smile pé ó tán táwọn náà máa wá máa ranjú tó máa ran mọ́ nígbà yẹn náà wọ́n rẹ́rìn wọ́n ní àwọn làwọn lè ṣe wọ́n láwọn ọlọ́kàn ìmí ni wọ́n sọ̀rọ̀ bí ẹni tí ò léyìn lánàá ẹ má bínú ẹ jẹ́ ìṣẹ̀fẹ̀ ẹ jọ̀ọ́ ìmí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí ẹni tí ò léyìn lẹ́nu wọ́n wá bẹ̀rẹ̀ drama lóríṣiríṣi àti biological children ni o àti tí ó biological gbogbo wọn wá sọ̀rọ̀ àwọn ọmọ Tinubu wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn lókàn àwọn làwọn máa ṣe dáadáa àwọn làwọn máa jẹ́ káyé rọrùn àwọn làwọn máa jẹ́ kí gúgúrú àtẹ̀pà kó dọ̀pọ̀ àwọn làwọn máa sàn wọ́n dọ̀pọ̀ ní másì àwọn kí ni wọ́n sọ tán ọmọ promise yóò má pọ̀ ju o at the end of it kí ló gbẹ̀yìn ẹ̀ ọ ti wá kẹ́sìn pé etí ẹ̀ lè bọ́ta ẹ lè fèsì dádì yín wípé yà ń jẹ àwọn èèyàn wọ́n ti bá yí àwọn èèyàn jẹ́ ẹ̀sọ́ tòótọ́ mo gbé fún yín òṣùbá yín nì ẹlòmíì wọ́n máa wùwọ́ ọmọ àlè yín ò wùwọ́ ọmọ àlè o ọmọ Tinubu ẹ wùwọ́ ọmọ àlè ẹ wùwọ́ ọmọ ọkọ ẹ wùwọ́ ọmọ Yorùbá ògidì àwọn kan ń sin àforúkọ bò wọ́n láṣìírí àkàtì ẹ̀sán orúkọ wọn nígbà tó délẹ̀ tán ń sìn yìí ṣe lọ́bọ́ síta tán làwọn ò jà mọ́ àwọn ò bá wọn búyàn mọ́ wọ́n dẹ̀ pẹ̀lẹ́ ni tó sọ wípé àwọn làwọn lè ṣe tí wọ́n ń kàmpé tí wọ́n contest tí wọ́n ṣe àwọn èèyàn lọ́nà ohun ẹnu wọn àti ìfẹ́ táwọn èèyàn ní sí wọn òun ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ gbà láti tẹ̀lé wọn láti lọ dìbò nígbà tí ìyà ìbò wá dé tí Nàìjíríà àwọn ìjọba Nàìjíríà wọ́n wá joyè òfúnnilẹ́dìyẹsì fi gbódìdí ẹni lọ́wọ́ ẹni wọ́n fún wọn ní ẹja jẹ nílùú Àbújá wọ́n fi gba mọ́tò ń di wọn. ẹ bá mi ṣí ẹ program yìí máa láòdù gan o wọ́n joyè ò fún wọn lẹ́ja jẹ fi gba mọ́tò ń di wọn mo tẹ bá hashtag Demola pàdé mi omíyalé kí ni Nàìjíríà gbà lọ́wọ́ títí ẹ̀ Nàìjíríà fún lẹ́ja jẹ ìjọba fún lẹ́ja jẹ kí ni ìjọba gbà lọ́wọ́ tí ẹ bá mi hashtag ẹ kó wá bá mi kọ sísàlẹ̀ program yìí kó wá bá mi kọ síbẹ̀ àwọn kan òfúnnilẹ́ja jẹ fi gba mọ́tò ń di ẹni òun níjọba Nàìjíríà APC ìjọba APC padà ṣe fún wọn wọ́n padà ké wọ́n pariwo bí ajájọba lọ́lẹ̀ ẹgbẹ́ mọ́tò mi lẹ̀ àwọn ọmọ Tinubu ti wọn
ṣe làwọn ranjú lọ́rùn mú o lọ́ bá bẹ̀rẹ̀ sí ní para wọ́n fẹ́ lè máa faṣọ ya mọ́ra wọn lọ́rùn o lórí ọ̀rọ̀ tó wà lẹ́yẹ yí èèyàn ó lẹ́tìkẹ́ ó lágbára yéye o ẹjẹ́ àsọ o nítorí gbà tó ń fi gbogbo wá ṣe yẹ̀yẹ́ tó ń pè wá nífẹ̀ẹ́nu gba nation gbogbo àwọn ọmọ Tinubu wà nínú AC tí wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ nígbà tí gbogbo àwọn speaker oríṣiríṣi tí wọ́n bọ́ sórí social media tí wọ́n ń bú wa tí wọ́n ń kì mí lórí kì mẹ́sàn-án mẹ́wàá tí wọ́n kì bàbá mi Ìgbòho ṣà ẹni tọ́lọ́wọ́n ò ní jẹ́ ó kú tọ́lọ́wọ́n á tún bàbá mi máa kó sí wọn nínú láti máa kọ́ wọn mọ̀ ọ́ ṣe tọ́lọ́wọ́n á tún bàbá mi fún wọn lẹ́ẹ̀mí ìtọ́ni tọ́ máa fi rìnrìn àjò yìí tọ́lọ́wọ́n ò ní fi wọ́n sílẹ̀ kò sórúkọ tí wọ́n máa pe ọmọ Adéyẹmọ tán gbogbo àwọn ọmọ Tinubu ọjọ́ kò sínú kọ̀ọ̀rọ̀ yàrá bá wọn wà lórí social media inú wọn ń dùn nísìn ó ti kàn wọ́n ẹja gbọ́rọ̀ kí fídíò yìí máa gùn jù ẹja àwọn ọmọ Tinubu óyá ọmọ Tinubu ti ṣe kíni ó ti yarí kanlẹ̀ o ó ní ìjọba bàbá àwọn ti ń pa àwọn èèyàn ó làwọn èèyàn ti ń commit suicide àwọn èèyàn ti ń ṣe kíni wọ́n ti ń pa okùnso ní ìlú Nàìjíríà ṣé èmi ò sọ fún yín pé àwọn èèyàn ti ń pokùnso ẹ̀yin èèyàn bá mi share fídíò tẹ́lẹ̀ bá mi share ìkàlẹ̀ ṣe fún mi because kì í ṣe pé bẹ́ẹ̀ ni mo ní energy yẹn tó láti máa create awareness but mo ṣe mi ò dákẹ́ mi ò fi jọ́ kan báyìí mi ò fi yẹsẹ̀ kúrò nínú Yorùbá nation mi ò fi jọ́ kan sọ wípé ó sú mi ò fi jọ́ kan promote àwọn warrior ha àwọn Bankole and co mo stand gidigba ni so ẹ bá mi share nígbà tí mo sọ pé àwọn èèyàn ti ń commit suicide àwọn èèyàn ti ń para wọn nítorí àtijọ́ àti mú ìyá mi mo fi ìyá kan ṣe example tó ẹ̀ṣẹ̀ parẹ̀ ní Kòròdú nítorí ọ̀rọ̀ ọmọ tọmọ bú pé kì í ṣe ìyá ó yẹ kó ti bóun wá solution sí ọ̀rọ̀ ayé òun kóun ti ríṣẹ́ kó yé bóun mọ́ wọn ò gbọ́ mo sọ fún yín pé mo wà age of 18 years ni mo ti ní supermarket tí mo ní boutique 18 years ni mo wà tí ọlọ́dẹ fèrè síṣẹ́ mi láyé Nàìjíríà of nowadays ọmọ 40 years bàbá àti ìyá ẹ̀ ló ṣì ń bọ̀ ọmọ 40 years bàbá àti ìyá ẹ̀ ló ṣì ń bọ̀ iṣẹ́ wo ni mo ṣe tí mo fi dẹni tó ní boutique at age of 18 years mo ta polybag ní Òṣòdì láti kékeré mi mo dẹ̀ ń dàjọ ojoojúmọ́ mo ń dá 100 naira ojúmọ́ mo ń dàjọ ọ̀sọ̀ọ̀sẹ̀ 2 weeks mo ń dá 2 weeks mo dá tọ̀sọ̀ọ̀sẹ̀ tó bá di end of the month ó ní iye tí mo máa kó ní owó àjọ mo dẹ̀ ń kó nǹkan mi jọ mo ń kójọ títí ọlọ́dẹ fèrè sí ọlọ́run fi èrè sí mo wà age of 15 years mo mọye tí mo ti ń rí ní owó business ní that same Nigeria tó ti bàjẹ́ tán yẹn ni o tí ó dẹ̀ lè dámọ̀ yìí o táwọn máa fọdún yìí ọdún that Nigeria yìí náà lẹ age of 15 years mo ti ń control thousands of money nígbà tí mo máa ṣí boutique mi ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ tí máa ń pẹ́ wo mo ní boutique mo ní supermarket àwọn èèyàn máa wò bí àmọ́ parọ́ ni thank God for Facebook gbé fídíò fọ́tò ìkan nínú àwọn supermarket mi ó gbé wá fún mi ti 2016 mo sọ fún yín pé kì í ṣe Facebook ni mo ti ń jẹ́ Lady K supermarket ẹ lọ wo lórí page mi lórí Lady K Ìfẹ́ Olúwa show mo repost ẹ̀ síbẹ̀ ẹ̀ẹ́rẹ́ yí ẹ̀ tí Facebook gbé wá fún mi tó wá rán mi létí 2016 ẹ wo age mi nígbà yẹn 16 ọmọ 40 years nowadays ó ṣì wà lè yá àti bàbá ẹ̀ kò oúnjẹ kò ríṣẹ́ ṣe ìyẹ́ ló tún ń bọ̀ ìyẹ́ ṣe ló ń gbégbá láàrú fi bọ́ ni a ní Nàìjíríà ò lè dá mọ́sẹ̀ àfi tá a bá pín gbogbo dọ́kúmẹ́ǹtì orí burúkú tán láwọn ní tó fi ń kọ̀ntrólù Nàìjíríà ká kó gbogbo ẹ̀ ká dà síná ká jó níná kó di eérú ká wá fẹ́ sátẹ́gùn kó lọ kẹ́ni bọ̀dì má rí mọ́ ìtumọ̀ ẹ̀ ni wípé ká má gbúrò gbogbo anything that has to do with Nigeria mọ́ ní Yorùbá nation ká tún foundation wa build gbogbo àwọn Nigerian politicians kọ́ máa rúlù ní Yorùbá nation because ìwà olè tó ti wà ní ẹ̀jẹ̀ wọn láti Nàìjíríà yẹn wọ́n máa gbé wá síbẹ̀ náà ẹjẹ́ agbẹ́wò látẹnu ọmọ Tinubu àwọn lọ́wọ́ ń parí wọ́n sìn ṣe bá wà sọ pé àwọn èèyàn ń kó ẹni kò sí kan tó jọ bẹ́ẹ̀ ọmọ Tinubu náà ti bọ́ síta ṣe ọtí wá jẹ́ kó yé yín wípé people are committing suicide ó yá. Every day. The ones who are into criminality are increasing their energy and their power. What do you have for them? Rather, you put people who have no pedigree, no integrity, no trust
you put them in meaningful positions in this country. So the people who went to school, our young graduates who are well read and educated, where is a place for them? The party will not allow them to have a place. That same party destroyed this company and set us back years. And now the same party, Ashiri Bola Tinubu, what you requested from God, and God gave you on the platter of gold to rebuild Nigeria, to refix Nigeria. This same you and your families in APC, your trusted allies that you built over the years, people are now in power, selling slots. If not, if I am wrong, bring out on what merit did Ali Macaulay become NISTF director, whatever you people put her there. People are not ashamed. Shabina, before I know the APC, una the verse say, I know the APC at the talk. I don't judge them. So, announcement, yo. Our party, APC, is giving criminals slots. If you know you're a criminal, come out with your full shares. My father's government is encouraging them. Return better Edu now. Bring better Edu back. What is the essence of chasing better Edu away? Let better Edu and Ali Macaulay, let them come and compete. Who can steal public funds? Since this government is shameless, or people don't even have an idea of what you're supposed to do. Papa Jagaban, this was not the agreement. The agreement was for you to bring people who can work, people who can revamp this economy, people who can give Nigeria hope, people who can give Nigeria strength, people who can give our youth hope and let them believe and still have faith in their motherland. No, this government is about a cabal of rich people who can buy slots, who get money passed to donate, who get money passed to fund the election. Now them will not compensate. So what is left? Come out with your full chest. Nothing do all of una. If EFCC owe you, DM me. I go come meet you for EFCC. Let EFCC all the criminals. Now, let me shock people. You see this Mani Macaulay? She was the same person who said it on social media that our youths are into drugs. Now when they take drugs, that's when they come to social media to see all sorts of rubbish and nonsense. That's the same person that has been giving NSITF, Abikiri, what did they call it? Slots to go and manage funds. Do you know what NSITF is? Or whatever. Do you know what it is? Where different companies must put a specific amount of money. First Lady of Federal Republic of Nigeria, leave agriculture and begin to check the people that are your husband's cabinet. What? Me, I don't join APC. If they don't celebrate me, I go welcome myself to the party. So if you are a criminal, don't be ashamed again. There's no point we going up and down again and preaching hope and unity in this country anymore. There's no point we telling our youth to go and read. Education is important because obviously all the education now, now people will sabi crime pass, people will sabi steal pass, people will get confidence that nothing will happen. Now then the government now. So my fellow youth, please, any crime that you are doing, stop hiding your face. Come out. My father's government is encouraging them. It's encouraging them. If you can put Ali Macaulay, all the COVID, or the Indomie, you brand it, and they still give you appointments. Please come out. Let us stop hiding anymore. If you're a criminal, come out with your full shares. Come with your full shares. Why? APC is hiring, and it is called pay and parking. It is either you mobilize election or you have money to buy appointment slots. They will give you. You don't need pedigree, you don't need integrity, you don't need antecedent, you don't need certificate, you don't need anything about. Hey! Oh, let's get about me share. Ọmọ Tinubu ti wọ́ Tinubu àti yẹ. Only my mother stop telling people about her Greek. Our first lady of Nigeria. Ẹ má gbàgbé pẹ́nu ọjọ́ mẹ́ta ènìyàn ní kẹ́ lọ máa dá ṣiṣẹ́ àgbẹ̀. Ẹjọ́ ewo ní ká tẹ̀ gbẹ́nu sí nínú gbogbo nǹkan tí Just Adé tó ń kalẹ̀. Gbogbo ẹ̀ náà la máa fẹnu sí. Nigeria, my country. Ọmọbìnrin tí wọ́n ń sọ yìí during the COVID. Ìyẹn Macaulay. Òun ló ṣe birthday. Gbogbo palliative. This woman, Ori Brown there, ó fi ṣe birthday gift. Àgbárígbábọ̀ a gbọ́ pé girlfriend bàbá wa Ọbásanjọ́ ni. I don't know how true is it. Alleged ni o. Ẹ má fi hun mi o. Mo gbọ́ ni o. Mi ò mọ̀ bóyá òótọ́ o. Mo gbọ́ ni o. That was 2021.
mo gbọ́ ni o wọ́n ní girlfriend bàbá Ọbásanjọ́ ni gbogbo palliative tó ní kó pín fún àwọn èèyàn ó fi ṣe birthday party. Nigerian government did not do anything up to today lórí issue yẹn. Àwa wò pé bóyá nǹkan tó sọ bóyá tòótọ́ ni I don't know bóyá girlfriend bàbá Ọbásanjọ́ ni káwọn náà bọ́ta wá debunk ẹ̀. Mo gbọ́ ni o mi ò sure o mo gbọ́ lórí social media ni o mo là o ẹ má wá fi bí mi o allege ni o ìyẹn bẹ́ẹ̀. Wọ́n ní gbogbo ẹni tó bá ti wá mọ̀ wípé olè lòun criminal lòun wọ́n ní ẹ máa bọ̀ wá sínú APC ọmọ Tinubu declare ọmọ Tinubu wá fọhùn síta ńgbà tá à ń sọ fún yín wípé gbogbo wọn criminal olè ni wọ́n nínú party. Anything Nigeria politicians they are all criminal. Ìjẹ́ wọ́n bíbá mo sì ṣe program ẹ̀yin èèyàn ẹ ti ẹ̀ jọ́ ẹ kò má bá mi share tẹ́ bá ti ń bá mi share tẹ́ ẹ̀ fún mi ní top up I'm okay. Èrè tó kù k'Ọlọ́run san fún mi tá bá gba Yorùbá nation. Mo pariwo mo ranjú mo ran mú mo fún èrè ọ̀rọ̀ fún mo ní Nigeria politician ò lè ní gbogbo wọn. Nothing say I dey lie. Ṣé bóun lọmọ Tinubu ti bọ́ta wá sọ yìí. Ó ní my papa government. My papa kò ní bàbá Jagaba as pa ó ní bàbá òun Tinubu Jagaba. Ó ní ìjọba ó lè ní. Ìwọ tó bá ti jẹ́ pé ó lè ní ẹ tó jẹ́ 419 ní ẹ tó jẹ́ criminal ní ẹ tó jẹ́ pé ọ̀daràn ní ẹ tó ní integrity kankan. Ó ní o máa bọ̀ wá àwọn máa welcome ẹ nǹkan tí ìjọba bàbá òun wà fún nìyẹn. Just Adeto ikú ò ní gba ọmọ lọ́wọ́ yín àìsàn ò ní ṣe yín. I love you so much no matter what. You always say the truth. I could remember during the election expositor bẹ̀rẹ̀ sí ní pàǹgbà ẹgbẹ́ bàbá Jagaba you have achieved your aim o. You will become the president of this nation but you have to work for the poor masses. Ẹ má jẹ́ ká tọ́ra wa o ẹ má jẹ́ ká fi hatred sí Just Adeto sọ o. She is not in support of Yorùbá nation but she said it. Wípé Tinubu máa di president ó dẹ̀ ṣe ní fídíò àgbékákiri pé ó gbọ́dọ̀ fi ajẹ́ yóò gbọ́dọ̀ ṣe dáadáa o bàbá mi. Ṣó mọ̀ pé bàbá àtọmọ lòun àti àsìgbà ló ti ń declare rẹ̀ wípé bàbá Tinubu ló bí òun ló ti ń sọ fún wa. Tó dẹ̀ ń declare tí Just Adeto ń declare bàbá mi ò gbọ́dọ̀ má ṣe èrè tó bá ti ṣe èrè mi ni máa tú ẹ fó. Ó dẹ̀ jẹ́wọ́ ọmọ ọkọ tí kì í ṣe ọmọ àlè Just Adeto má ti tú wọn fó. Gbogbo APC party ó lè àwọn criminal ọ̀daràn ọ̀bàyéjẹ́ àwọn tí wọn ò fẹ́ kí youth kó ní ọjọ́ ọ̀la àwọn ló wà nínú ipò olóṣèlú Nàìjíríà. Àwọn tí wọn ò fẹ́ kí youth kó rí ayé gbé àwọn tí wọn ò fẹ́ kí youth kó jẹ́ èèyàn àwọn tí wọn ò fẹ́ kí youth kó ga àwọn ló kúnnú Nigeria politicians. Ẹ wá dúró students tó ẹ̀ṣẹ̀ ṣetán pẹ̀lú degree tó gbàsíkì kí ló dé tí wọn ò rí post tí wọ́n gbé fún olè obìnrin kí ló dé tí wọn ò rí post yẹn gbé fún àwọn ọmọ yẹn. There are so many youth even ẹlòmíì gan arúgbó ló fi kàwé tó dẹ̀ ṣe kíni tó read the political science tó mọ̀ nípa gbogbo bó ṣe ń ṣe ìlú tó kà nípa ètò ìṣèlú tí wọn ò jẹ́ kó rọ́wọ́ mú. Wọ́n finish life wọ́n bà ayé wọn jẹ́ wọ́n kàwé bí aláìkàwé. Ẹlòmíì tó bá gbé pálí ẹ̀ báyìí tó bá gbé dání ó fi ń ré ní pé òun fi àkókò òun ṣòfò wípé òun fi àkókò òun ṣe kíni òun fi ṣòfò dànù. Ta ló sọ dẹni tó rí rẹ̀ ní rí pé òun fa àkókò òun ṣòfò ṣe bí ìjọba ni. Kí ló dé tí wọn ò lè rìkútù àwọn youth sí gbogbo síìtì tó jẹ́ wípé àfàwọn criminal olè àwọn tó máa tún kó owó jẹ àwọn tó ti kó owó jẹ tẹ́lẹ̀ tó tún máa jẹ míì àwọn níjọba Nàìjíríà máa ń fún ní slọ́ọ̀tì. Àwọn olè tí ò ṣàánú mẹ̀kúnnù tí wọn ò ní integrity kankan àwọn ní Nigerian government máa ń fún ní slot. Àwọn tó ń bá yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ àwọn tó ṣèlú jákujàku àwọn ìka ènìyàn àwọn tó yẹ kó sọ lóko pa àwọn ní Nigerian government ń fún ní slot. Why is it like that? Ìyá Tinubu kì í ṣe ọ̀rọ̀ pé káwọn èèyàn lọ ṣiṣẹ́ àgbẹ̀ lọ́rọ̀ tó wà lẹ́ẹ̀kan. Ẹ lọ bá wa bá ọkọ yín sọ̀rọ̀ alẹ́ àti ẹ̀ṣẹ̀ mọ́sẹ̀ we wanna go we want our own nation. Ìtẹ́pá ògo wa ti tó gẹ́. Èyí tẹ́ bá ògo ilẹ̀ Káàárọ̀ Oòjíire jẹ́
ó ti tó gẹ́ ṣé nísìn ojú everybody ti là ẹ bá wa share so that the people that know just Adetoun during the election when she was saying Baba Tinubu no ma wọlé nobody can follow Baba Tinubu drag here na him go enter na my papa make the come see wetin he talk about him papa redeem about him papa kí lẹ ti pé redeem náà ni mi gbé bò ó. Make people see wetin just Adetoun come open mouth tell the whole world. Just Adetoun dey tell everybody, dey tell the whole world say APC government na criminal government. Na ìjọba 419. Anybody wey you know, wey you sure you dare lójú, you know the kind woman be wey you be. You know say you be ogbologbo criminal, ogbologbo 419, ogbologbo gbájúẹ̀, ogbologbo ọ̀daràn. Come join APC member. Now the thing wey she dey tell us with that, for those of you wey no hear English, make I speak pidgin. Just Adetoun Tinubu daughter. Na him dey drag Tinubu now o. As he dey drag Tinubu, he dey drag him mama Oluremi Tinubu, first lady, follow her say, make mama leave this agriculture matter. Make he face the necessary things. The youth wey supposed to become their mama, they dey there, they suffer, no work for them. They don't see anything chop. Some of them don't die. A lot of people, they don't kill themselves because money no dey, food no dey. Make you go find solution for this hungry, with this suffer, when dey this country of Nigeria. Make you find solution for the country. Ṣé ti rojo ayẹyẹ lọ́dẹ? Ẹ ti rí bí tẹ́ padà jẹ́ sí pẹ́ ti padà wọ́n jẹ́ sí pẹ̀lú ìjọba APC. Àwọn ẹni ìpè, àwọn ẹni ọlọ́run, àwọn ẹni iyì. They come outside telling people not to go and vote. Nothing like 2024 election, 2023 election. Nigeria is gone. I can't even believe what I'm saying, and that some people, a lot of people, even those Mushin area, they have started posting another poster for 2027 election. And I never know whether Tinubu go die before the end of this year. Nobody know. Whether he go die for next year, nobody know. Next 2 years, whether he go pany, nobody know. Ẹ ti lọ lẹ poster kiri pé òun ló tún máa lọ 2027 ṣé wọ́n ṣépè fún yín. Come, wetin be na problem for that country when they finish na iṣẹ́ put. Irú àgádágodo wo ni wọ́n lò tí wọ́n fi ti ayé yín tó fi ti iye yín for that country. Sometimes when I just sit down, I look forward, I look back, I look left and right. I think about my people for that country. I go begin to cry. Say, which kind of life be this? Now, which kind of juju that they do for that country? Who be the pastor where they pray for all these politicians? Where people no even wake up, no say that they inside big bondage for that country. When they no say that inside bondage, they say Nigeria don't finish their life. Pata, nothing in me. Nigeria to finish aye gbogbo yin pátápátá kò sí nǹkan kan mọ́ fún yín. Nigeria ti sọ ayé lomi di korofo ṣáná. Nigeria ti sọ ayé lomi di polybag when they use it, they drop it anywhere they see. Wọ́n sọ ayé yín di nylon. When they take you to the market, they use you to buy better something. Carry you call house. If they reach house, they go offload you. Carry empty nylon inside bush. That is what they turn so many people's life to. Use and drop. Use and throw away. Yo, buy gin titi now. A gin titi now. For Adetoun to come outside and be saying this. Only ko challenge you to ba je Ọlọ́run pa. Ko mo proof jáde fún wọn. There are so many things that this lady knows about all this Nigerian politician. That is why when you see her coming outside, nobody, her papa will make the challenger. Because you don't follow the chop, follow the drink. You know what she done? Oh no, what the APC, what welcome and what the APC. Whether they like they do party for him, say welcome to our miss or not. Oh no, we shall announce. It's part of them. And not because he just joined the APC. Maybe he's expecting one post. She has not get it. That is why she's doing all this. No, nothing like that. She knows a lot about all these people, that they are bad people. But I don't know what is wrong with just to will not continue one Nigeria. And you call yourself a prophetess. And the Holy Spirit did not open your eyes to tell you that there is nothing more in Nigeria. Holy Spirit did not show you that. Gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run tẹ́ jẹ́, tẹ́ máa sọ pé jẹ́. Ó yẹ kẹ́ ti rí bẹ́ ṣe máa rí gbogbo àwọn ìran tó kù tẹ́ máa sọ. Ó yẹ kẹ́ ti rí eléyìí náà. Just Adetoun wí pé kò sí nǹkan kan mọ́ tó ń jẹ́ one Nigeria. One Nigeria is a scam. Ṣùgbọ́n ẹ ṣe yẹn
ẹ ń pariwo bàbá Jagaba ló máa wọlé àmọ́ kó ṣe kinní kan kó ṣe kinní kan ṣẹ́rí pàdé end of it ṣe wá fẹ́ẹ̀lì gbogbo yín. Bàbá Jagaba ti fẹ́ẹ̀lì everybody. Gbogbo ẹ̀yin tẹ́ gbẹ́kẹ̀lé bàbá yẹn wípé bàbá Jagaba máa ṣe gudugudu méje yáyá mẹ́fà. Bàbá ti padà fẹ́ẹ̀lì gbogbo yín. Ìdí gbogbo yín tó ṣe bẹ̀bẹ̀rẹ̀ tẹ́ fi kó lẹ̀kẹ̀ sí. Ìdí ti jò kò sí kankan mọ́ bẹ́ẹ̀ sìn. Kí wá ní solution? Because gbogbo àwọn èèyàn á ń gẹra wọn, kò sí iṣẹ́, kò sóúnjẹ, kò sí security, kò sọ́nà, kò síná. Kí ni solution? Solution ni wípé ìpínlẹ̀ tó ti bàjẹ́ kí wọ́n tún ṣe. Ìpínlẹ̀ ìlú Nàìjíríà ti bàjẹ́, àfi kí wọ́n tún ṣe. Kò dẹ̀ sí bó ṣe lè ṣe ju wípé kí wọ́n pín Nàìjíríà. Kó wá ṣẹ̀ṣẹ̀ wá ṣe kíni, kó ṣẹ̀ṣẹ̀ ṣe another constitution, kó ṣẹ̀ṣẹ̀ ṣe ètò míì, kí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àwọn ọ̀nà tí máa gbà rọrùn fún onílé àti àlejò, kí wọ́n wá gbogbo ọ̀nà láti ṣe àtúnṣe, kó pààrọ̀ gbogbo àwọn jẹgúdújẹrá, gbogbo àwọn Nigeria politician, di mọ́tò bá ṣì wà ń bẹ̀ tí Jésù máa fi dé wọn máa kówó jẹ ní. Wọ́n máa jẹ owó ni mo rántí during the election. Bẹ́ẹ̀ ṣe pariwo ń gbà yẹn jọ sáré tó ń wí pé ìyá Tinubu no go chop money o, you say you get money o, tẹ kó sí ṣòkòtò ń jọ́dọ̀ náà tẹ́ ẹ̀ ṣe fídíò ọ̀hún. I still remember very well. But look at it today. Inú store lẹ́tì ẹ̀ bọ́ sílé nísìn tẹ́tí ń pariwo fitafita pẹ̀lú ìtara. Let's all Yorubas, let's all join our hands together to build our own nation. Let's join hands together to build our own nation. That is the only solution for us to live a better life, for the youth to have a better future. That is the only solution. Being in Nigeria, you can never succeed unless you become a politician. You yourself, you know now, say if you don't be say you get mouth, you get connection with all these politicians, you can never make it in Nigeria. You have to know person. But tó bá mọ̀ yàn Nigeria, you cannot make it. Tó bá lówó máa go bí ṣòwò ẹ. Wàá máa fowó ẹ ṣẹjọ́ ni, wàá máa fowó ẹ bí wàhálà, wàá máa fi ṣe ohun tí ò dání. O gbọ́dọ̀ mọ̀ politician, kò ní politician lẹ́gbẹ̀ẹ́. Ṣé gbé ayé gidi nìyẹn? Ṣé gbogbo wa ni wọ́n kọ orí politician mọ́ ni? Ṣé gbogbo wa ló kọ orí connection politician mọ́ ni? That is what àfi ní Àfíkà dá dúró. Òun ló lè pay everybody. Òun ló lè help wa. Wọ́n Nàìjíríà kò sọ̀rọ̀ mọ́ ńbẹ̀. Kò sọ̀rọ̀. Bàbá Tinubu lẹ́yìn bàbá Tinubu ta lẹ tún fẹ́ fọwọ́ ẹ̀ sọ̀yà. Gbogbo ẹ̀yin tẹ́ fọwọ́ bàbá Tinubu sọ̀yà wípé òun ló lè ṣe. Now ẹ sọ fún mi. Ọmọ Yorùbá wo lẹ tún fẹ́ fà kalẹ̀ o pé kó lọ jẹ president yín tẹ́ tún fẹ́ fọwọ́ ẹ̀ sọ̀yà. Tẹ́ tún fẹ́ rere ńbẹ̀. Tí ẹ tún ní lose ju bẹ́ ṣe lose nígbà tí bàbá Tinubu lọ. Kì í ṣe kí bàbá Tinubu ojú kòkòrò lè ní títí wọn. Àgúnlá àgùntẹ̀tẹ̀ ìbàdé bẹ́ẹ̀ kó da òun ìbàdé má da kò káyé kémi ṣáà ti jẹ president kó ti wà náà kọ sílẹ̀ káwọn ọmọ mi ti ní orúkọ yẹn wípé their father is a famous president, ex-president of Nigeria. That is baba's own. Gbogbo ìtókù kò kàn wọ́n. Ṣé owó ni bàbá Tinubu fẹ́ jẹ ni? Ṣé owó ló dẹ̀kù tó fẹ́ jẹ ni àbí kí ni? Àbọ̀mọ̀gẹ lókù tí bàbá fẹ́ jẹ? Àbí kí no, just tell me, name it. Nothing. Nǹkan tó kù láyé fún bàbá Tinubu ni ó dẹ̀ ti achieve. And ẹ má gbàgbé, when they are talking about politician, mo máa sọ gbogbo gbà. Bàbá Tinubu is good, you have the capacity, you have the knowledge. But àwọn kan wà ńbẹ̀ tó jẹ́ pé bàbá Tinubu train them, wọ́n ti wá di master mọ́ bàbá Tinubu lọ́wọ́. Ohun lọ̀rọ̀ tó wà lẹ̀. So everybody máa lọ lọ ẹ̀. Yorùbá nation no going back. No going back. Please. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ sọ wípé ó ti sóyé ṣáwọn tó fẹ́ gba Yorùbá nation ni ẹjọ́ torí tó lọ́rùn. Ṣẹ́rí tí Yorùbá nation bá ní wá sí ìmúṣẹ ni, màá ti jẹ́ number 1 ẹni tó máa jápa. Tó bá jẹ́ pé kò sí solution fún ìran Yorùbá láti bọ́ nínú ìyà, màá jẹ́ number 1 ẹni tó máa ti ṣe kíni, tó máa ti já, tó máa ti sá lọ. But mo mọ̀ pé solution àti bọ́ sí nínú ìyà wà fún ìran Yorùbá ni mo ṣe tátọ́ sí di solution yẹn. Ìdí solution náà dẹ̀ ni mo ṣì wá báyìí pé Yorùbá nation ni. Òun ló pín ìyà fún ìran Yorùbá.
ẹ má jẹ́ kó sú yẹn, má jẹ́ kó rẹ̀yìn. Gbogbo ẹ̀yin bàbá màmá tẹ́ ń pè, tẹ́ ń sọ̀rọ̀ pé àṣebáṣe fẹ́ gba Yorùbá nation ní ẹjọ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ẹ̀ jẹ́ Yorùbá nation tẹ́lẹ̀, tẹ́ wá rí one or two things tó ń ṣẹlẹ̀ nínú Yorùbá àwọn tó jà fún Yorùbá nation. Ẹ má jẹ́ kí yẹn wò yín. Ibi tẹ́ ń lọ ni kẹ́ wò. Ṣé rí gbogbo atótónu nǹkan kan tá à ṣe nínú Yorùbá nation bí ìjà yẹn, ariwo ọjà ni. Ẹ gbádùn mi, ariwo ni, kò dùn mọ́ èmi náà nínú tó máa ṣẹlẹ̀. Ṣé gbogbo nǹkan tó bá máa ṣẹlẹ̀ láyé kò ní ṣaláì ṣẹlẹ̀. Kò tí ju 2 weeks lọ tí mo ṣe ń dúpẹ́ yẹn, tí mi mọ̀ pé kinní yẹn ti ń bọ̀ lọ́nà ni mo ṣe rántí tí mo ṣe sọ̀rọ̀ yẹn, tí mo ṣe ní a máa dúpẹ́. A máa ti mú oṣù keje lọ báyìí, a máa gbọ́jà Ọlọ́run máa ṣe tí mi ò mọ̀. So ẹ má wò kó lè ṣe kó má ṣẹlẹ̀, nǹkan tó bá máa dà ṣe ìwọ púpọ̀ máa easy, ó máa lọ ní ìrọ̀rùn ni. Sátánì ò fẹ́ kí nǹkan da fún yàn. So á wá gbogbo àwọn ọ̀nà, gbogbo àwọn àrékérekè ète láti jẹ́ kó sú àwọn èèyàn, káwọn èèyàn má bá jèrè nǹkan tó fẹ́ da yẹn. Òun ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Mo bẹ̀ gbogbo ẹ̀yin màmá, ẹ̀yin bàbá, ẹ bá mi pín ètò yìí. Gbogbo ẹ̀yin tí àjọ Yorùbá nation bá ti sú, tí agitate Yorùbá nation bá ti sú, please ẹ má bínú. Ẹ kà kún pé iṣẹ́ Sátánì ni. Sátánì ò fẹ́ yàn fún ògo, kò fẹ́ yàn fún ire. Eré ìrìnàjò yẹn lè rí pé ọmọ tó bá ní ògo ló máa ní ogun. Ògo wà fún orílẹ̀-èdè Yorùbá nation láṣẹ ní ogun. Lógun yẹn ṣe ń yọjú ẹrí bí ọba ṣe ń takò wá, gọ́fúnà ń takò wá, àwọn tá láà agitate gan à ń jà. Ogun ni, nítorí ògo ni. Ògo yẹn ni kéyìn wá jẹ́ ká máa wò, ẹ má jẹ́ ká wo ti ìjà. Ẹ má jẹ́ ká wo ti wọ́n ní. Ẹ má jẹ́ ká wo ti kíní. Ẹ jẹ́ ká ṣe kíní, ká focus on that ògo. Since àti get aim wa. So bó ṣe jẹ́ ní ojú òní tiwa, lágbára Ọlọ́run àjọ ní àjọṣepẹ́ ní àṣẹ Èdùmàrè, ilẹ̀ Yorùbá gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀. Yorùbá nation no going back. Bẹ́ẹ̀ni, ẹ má gbàgbé gbogbo àwọn products tá ń tà. Gbogbo ẹ̀ pátápátá ló wà ní ìkàlẹ̀. Ẹ̀yin tẹ́ fẹ́ lo cream tó dáa, ẹ fẹ́ lo ọṣẹ tó dáa, ẹ fẹ́ lo face cream, face cleanser, oil. Ẹ̀yin tó bá jẹ́ pé oil lẹ́yìn like àti máa lò. Oil tó máa jẹ́ kí skin yín kó jáde. Tó máa bí yín pé ṣé lọ́wọ́ ẹnu machine ni. Ilé-iṣẹ́ Danari skincare ó ní. Àwọn oil tó wà òkè dáadáa tó dẹ̀ máa ṣiṣẹ́ gidi lára yín, tára yín ò ní wújọ, tára yín ò ní bàjẹ́. Ilé-iṣẹ́ Danari skincare ni. Bákan náà dẹ̀ tún wà ní gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ product ilé-iṣẹ́ TL Natural Herbal, ti jẹ̀díjẹ̀dí, diabetes àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi. Àwọn náà ni àti àgúnmu manpower. Gbogbo ẹ̀yin dádì mi, ẹ̀yin mọ́mì mi, àsìkò sọ́mà ni ẹ má jẹ́ kó gbéyàwó yín lọ ṣọlúdé sọ́mà o. Fún ara yín ni kẹ́ gbé nǹkan yín lọ ṣọlúdé sọ́mà. Tí èèyàn kan bá síyàwó yín àbí girlfriend bá sọ fún yín pé ẹ lọ bébì wo, àsìkò sọ́mà la wà yìí, mo fẹ́ sáré travel wọ weekend, má jẹ́ ọ lọ o. Wọ́n lọ jẹ kùkúmbà. Ẹ̀yin fún ara yín ẹ fún wọn ní kùkúmbà jẹ. Ẹ pè mí, ó ní dánwò ló bì yọ kẹrẹ yẹn tẹ̀ try ẹ wò. Ẹ try àgúnmu manpower ilé-iṣẹ́ ilé-iṣẹ́ TL wò. Ẹ try ẹ wò. Kẹ́ gbélúra, kẹ́ wá wo iṣẹ́ ìyanu tó máa ṣẹlẹ̀. Ìyá tó ń sọ fún yín pé àwọn fẹ́ lọ fọ́lùdé, àwọn fẹ́ lọ fún summer period, àwọn fẹ́ lọ fún kinní kan, mo fẹ́ fi àsìkò summer yìí lọ kí cousin mi. Wọ́n á sọ fún yín pé àwọn ò lọ bì kankan mọ́. Ẹ try and see. Ẹ bá mi pín. Ó confirm ni. Eléyìí ò ń ṣe àfẹnutà. Ó confirm ni gidi apá àti òṣì. So bó ṣe jẹ́ nìyẹn, ojú òní tiwa. Ẹ ṣeun gan, aṣọ náà gbogbo ẹ̀ ó wà, hotel tó wà pa gbogbo ẹ̀ ó wà available. Ire o. Kó tó di pé a máa tẹ̀síwájú, WhatsApp number mi òun lẹ̀ ń wò sálẹ̀ program yẹn. Tẹ́ bá ní 1 or 2 things láti discuss pẹ̀lú mi, ẹ pè mí. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ support mi pẹ̀lú laptop tí mo fẹ́ rà, owó yẹn kù díẹ̀ kó pé, ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́, ẹ gbá mi láago kí n fún yín l'account number. Ẹ ṣé, ire o.